ń bá kọrí sọ́dọ̀ wọn wọ́n ní tó bá wà mí lówó mọ́tò ó náà ní kò sí wàhálà wọn ò tọrọ owó mọ́tò lọ́wọ́ yín ó lọ́kọ̀ wọ́n fún òun lówó ó lè èké tó bá wọn lájọṣepọ̀ yín ó ló máa ń sọ ìdíwó sí wọn ìyẹn àbúrò ọkọ rẹ̀ ìyàwó ẹ̀gbọ́n mi ló wà nílé ó safe pẹ̀lú ọkọ mi are you okay? Are you okay? ó lóun wá lọ ó ní bóun ṣe débẹ̀ ẹni tó ń dóyàn gangan ló sọ̀rọ̀ fún wa ó ní bóun ṣe débẹ̀ tó rí òun báyìí lónìí bí mo tiẹ̀ ṣe rí ẹ yìí iṣẹ́ ní nǹkan ọmọkùnrin mi ń dìde ọkọ mi ń dìde mo fẹ́ bí kí n máa bá ẹ sọ ni ara o ẹ jẹ́ ṣe nǹkan tí wọ́n á ṣe ẹ má wọrí okay òtẹ́ báyìí ni màá dúró díẹ̀ sí n ò ní sọ bí tó ti ṣẹlẹ̀ fún yín bí n bá ti sọ mo ti disclose ẹ jù màá máa dúró díẹ̀ lóòótẹ́ olówà lóòótẹ́ wọ́n dúró dé òun ó lóun ti ṣàyẹ̀ fọ́fọ́ ibi tó ń bá wọn fọ tọ́lẹ́ẹ̀tì wọn lùbá tó rọ́ṣẹ́ kan bẹ̀ ó ti mọ̀ pọ́ṣẹ́ yẹn ọkọ̀ wọn náà máa lò fún lùbá tó mọ́ṣẹ́ lùbá tó fi wẹ̀ ìgbà tóun tó fi wẹ̀ nǹkan tó tún máa ń lò òun tó lò ó tó lò sójú ara fọ́kọ wọn òun tó lò ó oníbò ṣe lò ní lùbá tó lọ bá ọkọ wọn oníjọ́ náà 100,000 lọ́kọ wọn fóun tó bọ̀ láti sọ pé ní òtẹ́ ìwà nígbà ikọ̀ máa ní àwọn ò lè máa wá ìbàyí o ṣẹ̀wọ̀n àṣírí máa tú o ó náà bá fi àdàkà gbá ètò rọ̀ sí ìtòsí ilé àwọn ohun tẹ̀lé fíẹ́lẹ́ o òbóyè àwọn máa dópẹ́ ni ìyàwó ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ilé ìwà tó ń kọ́kọ́ débẹ̀ náà ó lóun ti bá wọn ní tó ti ń pè wọn ní mẹ́sàn-án mẹ́wàá kí ló dé tó ń dé ẹ̀bẹ̀ ní ara àwọn òtẹ̀lé balẹ̀ mọ́ o àwọn ò lè gbà ṣàmàbọ̀ ó ní tóun wọlé báyìí òun ti bá wọn ní ìhòòhò náà ti ṣe wọ́n fẹ́ dóhùn pa wọ́n ní wọn káwọn kọ́kọ́ tiẹ̀ káwọn máa láwọn lábẹ́ ó ní bọ̀ torí pé nǹkan ti fi nǹkan sójú ara yẹn òun sọ pé ẹ wo òun ò lè dúró dé èkìní kan ẹ ṣáà kọ́ tiẹ̀ kọ́ dóhùn náà bẹ́ẹ̀ máa kọ́ láwọn ẹ̀kọ́ dóhùn náà ó ní bó ṣe ń pariwo ní tíyàwó ń lò tó ń yọ́ lò torí pé ó wò pé òun fowó rà ni ẹni tá a bá ní ó ṣe tó bá lóun ò ṣe tó yóò padà ṣe tó ẹ̀yin ọkùnrin ẹni tó bá máa bèrè owó lọ́wọ́ yín wọ̀n dáa tí ò mọ̀ ń fo oògùn gbowó lọ́wọ́ yín ó ní bó ṣe tó ṣe ń bọ̀ láti ló ń pariwo yéè owó èédú gan o ó sì fẹ́ràn kí èèyàn máa gbá èèyàn títí ẹ̀ bá ń bẹ̀rẹ̀ lájọṣepọ̀ ló ń gbá wọn nídìí ló ń ṣe gbogbo ẹ̀ nígbà tó kọ́ ṣe láwọ̀kọ́ yẹn tán ìbá ní ọjọ́ tí ń lọ kó ọjọ́ òkú ló ti lọ ọjọ́ ò ti lọ o ọjọ́ bo lọ́jọ́ ti ń lọ mo ń gbádùn òwò èyí ojú ò ti lọ wo bẹ́ẹ̀ kó sọ fọ́kọ̀ ẹ̀ pé òní wọlé mi sọ pé mi ọ̀dọ́ yìí mo ní pé mò ń lọ á ti máa pe àǹtí á ti máa ṣe kinní kan oníbò ń ṣiṣẹ́ nìyẹn tán bóun lájọṣepọ̀ bẹ́ẹ̀ tàbí bóun lájọṣepọ̀ tán ó fóun 100,000 cash ó lẹ́yìn tá à ń sọ yìí ọkùnrin yóò ti bímọ rí ìyàwó ẹ̀gbọ́n àbúrò ọkọ òun yóò dé sí ìbímọ fún náà ṣẹpọ tó kọ lọkọ tẹ́lẹ̀ ó tó fọkọ ó ti bímọ síbẹ̀ ó tó fọkọ yẹn lẹ̀ torí kọ yẹn òun ló ń gbọ́ bùkátà lé ó sì wọn ò lè máa gbọ́ bùkátà lé mọ́ ó fọkọ yẹn sílẹ̀ ló fi wá fẹ́ bàbá máa nìyẹn tó lówó lọ́wọ́ bọ̀ àwọn ò tí ì bímọ rí wọn ò tí ì bímọ rí gbogbo obìnrin kò tí ì lóyún fún wọn rí wọn sábà bọ́ òun wá lọ ó ní wọ́n ṣe ó ní wọ́n ra lẹ̀ fóun wọ́n kọ́lé fóun ibi tí mo wá ń lọ ni wípé ó ní tóun bá lọ bì kan bóyá òun pẹ́ olókè òun sọ pé ibi ló ti ń bọ̀ kíní kan sọ̀fà tó máa ti lọ oúnjẹ dání tóun bá ti dáná lé ó nígbà bí tóun bá lọ bá wọn báyìí táwọn òde máa wà lóòótẹ́ tó máa dóhun látàárọ̀ báyìí tílẹ̀ máa fi sú ó ní tó bá ti rí pé nǹkan tó mú bẹ̀ ó ti fẹ́ẹ̀ tán òun àtúndí pé òun àtúndí pé àbúrò ọkọ òun yẹn pé mọ́ mi lágbẹ́jà mo fẹ́ wá kiri ni ṣe wà ní mo wà lè ọ̀sán ọ̀gọ́ tó ń bá wá ní àmáyé tí wà báyìí má wọ̀rí tí wọ́n ti tásán bá ti pọ̀ wọ́n lè pè ń pé àjẹ́ òun máa kí wa ní àwọn wà ṣé fẹ́ kí n wà ní òun àlọ́ òtún ọ̀gọ́ tó máa ti lọ tán báyìí tọ́tù àwọn máa wà ní ṣọ́ọ̀bù òun máa wà lé máa fọṣọ òun àtú gbólé wọn ẹni tí tó ń bá ti bá kò bá jẹ̀ lílá ó ní òun ìtọ́ máa ń lá òun ìtọ́ sójú ara òun ìtọ́ oríṣiríṣi wẹ̀ ló máa bù bẹ́ẹ̀ ó máa dì sí báàgì òun lọ nìyẹn ó ní tó bá jẹ́ lọ bẹ̀ báyìí ó lóun lọ bẹ̀ níjọ́ kan ó ní bóun ṣe débẹ̀ tọkọ ẹ̀rí òun báyìí bá lè dóde wọn bá ní tó bá yìí tè máa bọ̀ wá ní òtẹ́ yìí sí màá wá ràgà bọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn o ara àwọn ò gbé mọ́ o ara àwọn ò balẹ̀ mọ́ o ó lóun wà ní ẹni sùúrù mò ń bọ̀ pàtí wà lẹ́ẹ̀pọ̀
sáré ṣe nǹkan tó ń fẹ́ ṣe òun ò lè ṣe nǹkan yòókù mọ́ ní ẹ̀wọ̀ mọ́tò tó fẹ́ gbé òun ti wà ní bus stop pé òun lọ ẹ má wọrí òun lọ mọ́tò fẹ́ òjò dé ọkọ mi mọ́ ni ó sọ pé ẹ wo mi òjò dé wọn mọ́tò fẹ́ gbé mi ti wà ní bus stop ẹ mọ̀ pé ọkọ wọn lòun fẹ́ lọ bá tóun débẹ̀ náà báyìí bẹ́ẹ̀ ni kò rí yan rí bẹ́ẹ̀ ni pé wọ́n rò pé ẹ dúró ná ara àwọn màní kíní ìmọ̀ ti ṣiṣẹ́ ju òun ò mọ bó ó ní ìyàwó ẹ̀ náà ó kọ́lé fún ìyàwó ẹ̀ náà ó fún ìyàwó ẹ̀ lówó o ẹni tá à ń sọ yìí ó lówó lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ pé olówó ṣohun gbogbo tán ìyá báyìí ni ó jọmọ tálíkà ṣe wá rọ́kọ rẹ̀ ó ní tóun bá lọlé kóun wọlé dé lóru báyìí kóun kó lọ́tà tààrọ̀ dáta dé lálẹ́ báyìí ọlọ́kọ̀ òun ò ní sọ nǹkan kan tó lóun ti stop iṣẹ́ ọkọ̀ òun ò ní sọ nǹkan kan òun rówó ní lásìkò òun gbowó oúnjẹ òun pàṣípàṣì ó dẹ̀ ti kọ́lé fóun ọlọ́kọ̀ òun kò rí bí ni pé àbólé wa ti ń bọ̀ ọkọ̀ òun ò bèrè pé kí lẹ fẹ́ jẹ adélá tó ń bó oúnjẹ á jẹ ẹ̀yin ọkùnrin tẹ̀ máa ń délé bó oúnjẹ tẹ̀ máa ń jẹ tí ìsẹ̀yìn lè fowó sílẹ̀ báwo lè ṣe máa ń fíìl nù yes o lè má lówó lọ́wọ́ but as far as I'm concerned o ò fowó oúnjẹ sílẹ̀ ìyàwó ò ṣe nǹkan kan ó dẹ̀ ń bọ́ ẹ báwo lè ṣe máa ń jẹ ìmí inú yín ti já sí kí yín mú oúnjẹ ọkùnrin mi ò lè là mọ́ láyé ẹ̀ ó ti já sí kí ẹ̀ mú oúnjẹ abẹ́ ìyàwó rẹ̀ wá jókòó wá ń jẹ ò ní làákàyè I'm sorry to say this díẹ̀ ló ń tògo rẹ̀ lọ oúnjẹ abẹ́ ìyàwó rẹ̀ ni wọ́n ń jẹ náà sì ń pọ́ ó ní ló bá ṣe kí ni tó bá ti dé báyìí olóko òun tó bá ti dáná oúnjẹ kẹ́kẹ́kẹ́ ẹ má bínú ibi tí wọ́n lọ ní kíní kan ní tó ń dáná oúnjẹ tó ń ti pa àpótí sí òun á ń tọ́jú ẹ̀ ní owó tán bá fún òun ti tọ́jú ọkọ òun tọ́jú àwọn ọmọ òun ó ní báwọn ṣe ń ṣe nìyẹn débi pé ìyàwó tó wà nílé wọn gan kò mọ bí nǹkan ṣe ń lọ kò mọ wípé ọkọ rẹ̀ ń bóun ní àjọṣepọ̀ tóun bá ti lọ bẹ̀ báyìí òun fẹ́ lọ dá gbogbo oògùn tí wọ́n rà fún gbogbo nǹkan tó rà òun fẹ́ lọ dá sí méjì ni tóun bá sùn lálẹ́ tọkọ òun bá sọ pé ó yá ara àwọn kì í yá láti sọ pé ó yá ọkọ òun ò ní bóun lájọṣepọ̀ kóun ẹ̀jọ́ yẹn mọ́ kì í ṣe pé tó wà ń tajú tó wà nílé lọ o àmọ́ I think when money is involved fún alára mi mo rò yẹn o when money is involved gbogbo ọkùnrin máa handsome is that correct? ọkọ òun ò mind ibi tóun ti ń bọ̀ ọkọ òun bá sọ pé yá tóun bá ní pé ó rẹ̀ òun for mind tóun bá ṣàti dáná oúnjẹ sílé tóun ò dẹ̀ bí lè rí owó tóun bá bí lè rí owó òun ni wàhálà máa ṣẹlẹ̀ àbúrò ọkọ òun dẹ̀ ń kọ́lé ó dẹ̀ ní ahun ó níbi tó ní ahun dé tóun bá pè pé ẹgbẹ́ mú mi lágbẹ́já ẹjọ́ òun fẹ́ bẹ̀rẹ̀ business ẹ fún òun níye báyìí ó lè máa sọ pé òun ò lówó lọ́wọ́ o òun ò ṣe kinní kan o ó débi pé ó ní ọjọ́ kan sí àbúrò ọkọ òun tóun pè pé ó sọ fún òun pé òun ti fẹ́ gba ibì kan ní ìsìn ṣọ́ọ̀bù kan òun máa gba méjì òun fẹ́ máa ta nǹkan báyìí bẹ́ẹ̀ òun máa ṣe kinní kan ó ní wọn sọ gbọdọ̀ tó pọ̀ ní ẹjọ́ ẹ support òun ókè òun lòun kan ní owó sọ pé kọ́ńtù kan support òun pé òun nídìí ẹ̀bùn bó dẹ̀ ṣe 20,000 kan fún òun kó máa fi ṣe ń dómi ó lóun máa béèrè ni ṣe pé òun lówó lọ́wọ́ òun wò pé ṣé nǹkan tóun ṣe èso dáa ṣá nígbà tóun máa béèrè wọn bá sọ fún òun wípé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù sọ́nà ọ̀dọ́ yín yẹn màá gbà ẹ̀ wọn máa bá mi tajà má lọ tá ń dómi ó lóun wá sọ pé ẹ gbà mí màmá bá yín tajà kì má lọ tá ń dómi ó ní ẹ̀gbọ́n ọkọ òun yẹn tó láwọn dé kò lè fún yín 5,000 òun ò gba 5,000 lọ́wọ́ wọn rí òun ò gba 5,000 lọ́wọ́ wọn rí owó àwọn òdi 500 lọ tó bá dé lọ kí wọ́n nígbà bí ìlówó mọ́tò àní àìmá wọ̀rí ẹni tó ń tajà á lóun ò lówó mọ́tò níyà ìyá ibi tí wọ́n wà yẹn ó ní wọ́n àyọ pé kò sí wà gbogbo àwọn kọ́ lòun wá lọ òun mẹ́ni tó ń wá lọ ó ló tiẹ̀ níjọ́ kan kò sí mọ́mì ńlé mọ́mì ló máa ń pè wọ́n wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ń ṣeré pa ṣe kíní wọn àti màmá máa yẹn ló kó nínú bedroom ló ní kó òun di kíní sínkì mu òun kò fóun kàlàpàlàpàlàpàlàpàlà kò tí ì dà ìyàwó ti dé ó ti rí ó ti wọlé ẹkú lé àwọn dé wà ní bedroom wọ́n sọ pé kán yọ pé ẹnìkan kanlẹ̀kùn
ó ní kò sẹ́ni kankan tó wà ń bẹ̀ ẹni tó wà ń bẹ̀ kó máa wà ń bẹ̀ ẹni kankan lẹ̀kùn àwọn òde tilẹ̀kùn ó ní ẹ ti kàn máa bọ̀ tó ẹ má fẹ́ wọ̀ kó máa bọ̀ ó ní pàápàá ní ẹ wọlé pé